Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire o. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbóhùn mi. Arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló dé tí ó tún máa sọ lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ. Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi. Àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹ̀kẹ́ ni mo máa dúró fọ́ tilé gbẹ̀ngbẹ̀ng. Òtítà alẹ́ eyín rẹ̀ ọmọ arẹ́rù mọ́ sọ. Aare mo dé ọmọ yẹkuyẹku. Ọ̀gẹ̀dẹ̀ mo wọ̀lú ọmọ yẹdùyẹdù. Àjàó àrò mo kí nínú ilé mo kí lẹ́dẹ̀ yìí. Ìbànújẹ́ ò ní kàn yín ní gbogbo ibi tí afẹ́fẹ́ Kini ọ̀hún fẹ́ dé. Ìjàmbá ò ní ṣe yín o láṣẹ Èdùmàrè. Mo nígbàgbọ́ pé àrùn tí ń ṣogójì ní sọ̀ọ́dúnrún báyìí. Ntọ́ bá bọ́ ya dé ó ti ń ṣe gbogbo ọlọ́ya. Ibì kan ni wọ́n wà o. Ọ̀dọ̀ àwọn kan wọ́n wà, àwọn kan wọ́n ń jí gbé o. Ó ti ń di kárí ayé aṣọ oníṣúgà. Bí ṣe ń ṣẹlẹ̀ lẹ́kìtì ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Ọ̀ṣun, ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Kwara, ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Ọ̀yọ́, ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Oǹdó, ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Ògùn, ní ṣẹlẹ̀ ńpínlẹ̀ Èkó, báyìí ojú gbogbo wa ti tó. Ṣé ẹ gbàgbé pé kọ̀pẹ́kọ̀pẹ́ ni mo ṣàfihàn fídíò àwọn Fúlàní tí ọkọ̀ àjàgbéjò gbé wá sílùú Ìlọrin lálẹ́ láàjọ ọ̀run dòdòdò lálẹ́. Ṣé ẹ gbàgbé pé kọ̀pẹ́kọ̀pẹ́ ni mo mọ̀ wá tí mo ní ìpínlẹ̀ Ògùn lọ́pọ̀n Kini ó ń sún kàn pé agbègbè Mẹ́kọ̀ Àfọ̀n àti Ọ̀dẹ́dá ní fúra wà wípé àwọn jàǹdùkú ọ̀hún tún ń bọ̀ tàbí pé wọ́n ti fẹ́ sọsẹ́. Àti ìkófánlẹ̀ Ifá ti ń sẹ̀. Kò tí ì pẹ́ kó ìrìn jìnnà bí orin Ifá, kò ì pẹ́ o kó ìjìnnà. Ẹ wá wo Ifá wo kì í bí ti ń sẹ́. Kò ì pẹ́ kó ìrìn jìnnà. Ní fátáwó kì í bá bẹ̀rẹ̀ sí ní ṣe. Bí àrá ni mọ̀nà wà. Wọ́n ti wọ Ìmẹ̀kọ Àfọ̀n. Àwọn ará Ìmẹ̀kọ mú wọn níbi tí wọ́n ti fẹ́ pààrọ̀ aṣọ. Ṣé ẹ gbàgbé? Kamọ́fúláàgì sọ́jà mo ní wọ́n wọ̀. Tán gbọ́kadà wọnú ìlú wá. Tí wọ́n wá ń ṣòfin tó wá wọlé wò. Táwọn aráàlú ò béèrè lọ́wọ́ wọn. Àwọn mẹ́ta nu wọ́n fẹ́ lọ ra nǹkan tí wọ́n jẹ, bóyá wọ́n fẹ́ lọ ra tí wọ́n jẹ. Wọ́n wá ń pàwọ̀dà. Bí ìtàn tá a gbọ́ ń jò ní. Pé àwọn èèyàn àbí pé àwọn ẹranko pàápàá jùlọ àwọn àgbọ̀nrín àwọn náà máa dèèyàn láti wá nájà. Wọ́n pàwọ̀dà nínú ọ̀gán. Wọ́n bọ́ àwọ̀ ẹranko lẹ̀. Wọ́n gbawó èèyàn wọ̀. Bọ́ bá rí wọn láàrin jù tó rò pọ́ mọ́gé lórí tí ẹ bọ́. So gẹ́lẹ́bẹ̀ ó náà làwọn ọ̀daràn yìí náà ni wọ́n ṣe tiwọn. Ó lágbára díẹ̀ o. So now Kini ọ̀hún ti wá kàn wá. Ó ti ṣẹ́wó mọ́ wa lára kọ̀ọ̀kan tẹ́lẹ̀ là ń wé
Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú là ń sọ. Gàmbàrí ti wá pa Fúlàní báyìí ó ti lẹ́jọ́ nú o. Ṣé mo sọ fún yín pé àwọn ọmọ lọ́gbọ́rọ́ náà làwọn ọmọ tí wọ́n ń dán kinní ọ̀hún wò tí wọ́n wà lábẹ́ ọ̀hún ọmọ ọdún 17 18 lágbègbè ibì kan pínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọdẹ kan kóra wọn jáde wọ́n ń yínú igbó káàkiri wọ́n rí múnú àwọn Fúlàní nínú igbó àárín ìgboro ń tìpínlẹ̀ Ọ̀ṣun àárín ìgboro ń tìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá tó mú àwọn kan náà ó dàbí pé àpò gbàdo ni wọ́n fi kó èké ni wọ́n fi kó magasin ni wọ́n fi kó ẹta ntí wọ́n mú lóṣogbo bẹ́ẹ̀lì tí ẹ̀ kìkì ọta ni ẹ̀rín Yorùbá sì ń pa mí ojú Yorùbá ò ta mí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ìyá mi ni máa ń sọ̀rọ̀ kan gbàgbọ́ àwọn alẹ́ ọ̀jẹ̀ mú kò mí ẹ̀ mo ẹ̀sẹ̀ mọ ìtumọ̀ mú kò mí ní báyìí àti ń jẹ mú kò mí gbogbo ìlú ọ̀fararọ àwọn èèyàn ń sá gìlàgìlà káàkiri àná lé pọ̀ tí làwọn èèyàn ń lọ mọ́ ọmọ wọn léèwé mo wá ní wọ́n lógun ń bọ̀ ọmọdé ní ọ̀dọ̀ ìyá àgbà ló wọ́n sá lọ ńgbà tán lógun ń sì máa sá lọ ọ̀dọ̀ ìyá àgbà sí wọ́n lógun ò ní dọ́dọ̀ ìyá àgbà ni ẹ ń lọ mọ́ ọmọ léèwé tó mú ọ wálé. Mr. Temi Adeleke, God bless you. Ẹ kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ní wáyìntì. Wọ́n lógun ń bọ̀ ọmọdé lòun sá lọ ọ̀dọ̀ ìyá àgbà. Sógun ò ní dọ́dọ̀ ìyá àgbà ni. Ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Káàkiri. Apọ̀rọ̀ yìí lọ́wẹ̀. Ọlá àrónú. Kéèké la pé ké ra mọ́. Ó ti di gànàkú aṣọ ọ̀fẹ́ ká mọ́ o. Eléyìí táwọn olórí wa àwọn olóṣèlú tí wọ́n fi wá takáìtì tán fi bá wá play game tán fi wá play politics ó tó àṣẹ lóòótọ́ àṣẹ mi ò kì í sòmùgọ̀ àsọ̀bọ̀ mi ọ̀gọ̀ mo ti ń sọ láti 2019 sí 2020 pé solution kankan ò sí fún wa jù pé ká fi ìdájọ́ sọ́wọ́ ara wa ká fúnra lára wa jáde ká gbéná kó àwọn karamba níwọ̀nyí lójú Ọlọ́run bá mi ń gbọ́ gbogbo ìlú làwọn èèyàn ti ń jáde wọ́n ń jáde tajàtajà ní ajá rẹpẹtẹ mo ní ọ̀rọ̀ tí ìbójúgun ló lòun ọ̀lẹ́ràn ẹni ọká sọ tí ń fẹ́ nà oró tí ìtọ́ lára já ni ọgọ kanga sí gètègé sọgọ míngín oró ọ̀tọ́lá gbóró bá tọ́lá kò ní fọ ẹ̀nà yọ pariwo ẹgbàá wo ọ̀gá sọ wo àwọn tó láporó lè wọ́n rí bíbá gbé jáde àwọn kìíní ọ̀mú kékeré o Fúlàní fẹ́ gbalẹ̀ wa and that is their mission wọ́n fẹ́ lé wa kúrò ṣé ẹ gbàgbọ́ pé kò sí nǹkan kan ní South West kò sí nǹkan kan ní Nàìjíríà nísìnyí ebi kárí ìlú ìṣẹ́ kárí ayé kò sówó nígboro mi ò mọ̀ bọ́yọ́ ọdọ́dọ̀ tí ọdọ́dọ̀ tiwa kò sówó nígboro mọ́tò ti lẹ́ẹ̀sì ẹ gbádùn mi kò sówó nígboro mọ́tò ti lẹ́ẹ̀sì wọ́n bá àwọn tó bá lówó ni yóò jìfà lọ́wọ́ báyìí so ìran káàárọ̀ oòjíire ẹjẹ́ àṣírà wa lójú la lákàn fi sọ́rí God bless you sir, God bless you ma ẹjẹ́ àṣírà wa ẹjẹ́ àṣì ọ̀rọ̀ yìí lójú la lákàn fi sọ́rí ẹjẹ́ àmúra bí ẹni tó fẹ́ jagun
ẹ jẹ́ ká wà very very careful ká sì wà very very alert. Lónìí àtàná nìkan ọ̀pọ̀lọpọ̀ la ti rí mú. Like I said, ntọ́ba mu tí ò fi sówó ní south west àwọn ará òkè ọya máa feel it. Ntó tí wọ́n wá sí south west lẹ ti ń gbọ́ yìí o. Bó bá jẹ́ pé wọ́n fẹ́ fìjà gbalẹ̀ mission wọn nìyẹn, kì í sàsìkò ni wọ́n fẹ́ execute ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ebi ló tì wọ́n jáde. For now wọn wá mọ̀ wípé ikú wọlé ahoro bá ń sá ni, òfò ìsẹ̀ntì ò ní, ewúrẹ́ wọlé àpọ́n jùrù féfé kí làpọ́n rí jẹ tí ó gbọ̀n ẹlẹ́dẹ̀ran. Àwa tí wọ́n wá bá ojú ọlọ́run là ń wò bí ó kọ ajá alájá, ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run. Àwọn tí wọ́n wá dógò tí a lọ́rùn wọn ò tó máa gbé alọ́mọ, gbé àwọn àgbàlagbà kéwèé sàgbàgbà, wọ́n máa fi búrẹ́dì kó alómi ọbẹ̀, wọ́n máa gba ransom lọ́wọ́ wa, àfi káwa gbó jiyàn gbé ká gba ransom. Lélẹ̀ ìta àjọ kò mọ́ yìí o, báwa gan bá rí yanjú gbé ká gba ransom o. Reality lẹ́ ń gbọ́ látẹnu mi. Fúlàní tó fẹ́ jí agbésẹ̀ bá a bá rí wọn kó káwa gbó béèrè ransom lọ́wọ́ ẹbí wọn, but lo and behold bá a bá béèrè ransom akànfò a fi wàhálà wa ṣòfò ni. San lẹ́bí sáwọn lẹ́yìn tí ó béèrè wọn, ṣé wọ́n lẹ́yìn tó náà ní wọn, ṣé wọ́n ní nǹkan kan tí wọ́n pàdánù. Yes sir. Ṣé wọ́n ní tí wọ́n pàdánù. Ṣé nẹ́tíwọ̀kì yóò tún dára ní kí ló dé? Okay. So kẹ́ni tí mo gbìyànjú àti sọ n kò sì ní dá yín lágara, mo kó information wá ni o lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. Láàárọ̀ ìròyìn tá a kọ́kọ́ gbọ́ ni pé wọ́n jí, kó tiẹ̀ tó di pa àti ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ gan, àwọn kan ń pé wọ́n jí àbúrò Adélabú gbé, wọ́n jí ìyàwó àbúrò Adélabú gbé pẹ̀lú àwọn ọmọ Adélabú. Mo wò pé ọmọ Adélabú bò ń bo lẹ́ẹ̀tì rí wọn, ń bo lẹ́ẹ̀tì ráwọn eléyìí ń tòsí, bóyá lẹ́ẹ̀fì rí wọn sójú tẹ́ ìdàgbà tẹ́ ìdògbò, àfi wọ́n bá ń ṣe wedding lókù ẹ lè rí picture wọn bá fẹ́ ṣe graduation ọmọ Adélabú ẹ ṣe wá dàmọ̀ nígbà tí wọ́n wálé ọdún, wọ́n bá wálé ọdún ṣe ráàyè dénú ilé wọn, ẹ ní mọ̀ bọ́ ọmọ wọn wálé bí ọ̀ wálé. Àwọn eléyìí mọ̀ tí mo poro tọ́ mọ̀, Ọlọ́run ti sọ̀rùn lájẹná fún wọn, kó ṣe fáwa náà lókù, àwa náà ní pàṣán gbogbo ẹ̀ ń gbó mọ́ lórí. So like I said, kò sówó nílùú pé mo bọ́ yẹ fílẹ̀ ní money, ṣùgbọ́n bí o ti sówó lóhun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wálẹ̀ ló ti less. Kí wàá ní ká ṣe? Nílẹ̀ Yorùbá ńlá ti sáré káàkiri, ọmọ jẹ ọmọ ó mu, kì í ṣe lókè ọya o, kò sẹ́ni tí ń sáré ní tọmọ jẹ tọmọ ó mu o. Bókété bá ti dàgbà kọ́ dáléyà ní tọ̀dọ̀ wọn. Ọmọ 16, 17, 18 ni wọ́n ń ṣe bandit káàkiri. So kí ni tí mo gbìyànjú àti sọ? Ẹjá gbọ́rọ̀ tìmẹ̀kọ àfọ̀n. Ọ̀rọ̀ tìmẹ̀kọ àfọ̀n yóò tí ìtọ́sẹ̀ kan tí mo sọ o, àbóyè ìpọ́sẹ̀ kan kì í pọ́sẹ̀ kan o. So now wọ́n mú kan, ìyẹn ọlọ́jọ̀wá rẹ̀ fún sọ́jà orúkọ rẹ̀ a máa jẹ́ Bàkáká Bùkárì, ọmọ Iswap ni.
ọ̀rọ̀ àgbègbè láwọn ibì kan ọwọ́ àwọn sọ́jà dunlẹ̀ ń bẹ̀ ọwọ́ àwọn sọ́jà dùn wọ́n ń bẹ̀ lọ́wọ́ ànàbọ̀ òkè ó ló ń sọ̀rẹ́ńdà ó ló ń sá kúrò ní kámpù àwọn iswap ni pé so wọn ò dára wọn ò sẹ́gbẹ́ ẹgbẹ́ iswap mọ́ o òun fẹ́ dà tó ń bí ẹnìkan wá ń béèrè wípé ṣé ká dáríjì yín mo ní gbogbo àwọn tí wọ́n ń dáríjì yẹn yìí òfò ni wọ́n ṣe o wọ́n ṣòfò ọ̀sán wọ́n ṣòfò alẹ́ lágbára Ọlọ́run because afárí igún ayẹ̀sọ́ ọ̀sìn agẹkànnàkànbù àti òru afárùnmú agbe ó wá dorí ẹ̀ lulù ẹ ní abẹ òmú mọ́ ẹjẹ́ àpọ̀n bọ́bájọ́ ọmọ yahoo ni a pè é ó di dandan gbà tó bá dé ọgbà ẹ̀ tó bá dẹ́wọ̀n o nǹkan bọ́bá jẹ́ lòmíì lọ jalè ẹ pé kí wọ́n kí táyà bọ́ lọ́rùn kí wọ́n fi pẹtiró sí kí wọ́n dáná sí àwọn eléyìí tí ń jìyàn gbé tipẹ́tipẹ́ o wọ́n ti dọ́pọ̀lọpọ̀ èèyàn lóró o wọ́n ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kùn o nígbà tẹ́ ẹ sì mú wọn ẹ ṣe kún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ lè wá ní pẹ́pẹ́sẹ́ o ẹ fẹ́ dáríjì wọ́n ẹ fẹ́ rehabilitate wọ́n tiẹ̀ ló ti wọ́n ti mú lọ rehabilitation center rádàdà bá ṣe ń bá káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà nù o ìpadàbọ̀ tiwọn náà níbi táwọn náà ponú sí àwọn tí ń dá wọn lẹ̀ ló yẹ kí wọ́n máa padà kan yín mọ́ kí wọ́n jẹ́ kán fìlì yìí tìyẹn because lójú ìwòye tèmi irú àwọn èèyàn wo ní í ṣe olórí wa náà yes mo wí bẹ́ẹ̀ irú àwọn èèyàn wo ní darí wa bóun náà ṣe ń ronú ta ni ń bá wọn ronú ẹ má bínú ẹ dákun ẹ bá mi pín program yẹn láàrin ìṣẹ́jú kan jọ̀ọ́ àwọn èèyàn tí ì wọlé dáadáa ẹ má bínú torí tèmi kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́rọ̀ yóò ṣe láǹfààní kò gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ wọ́n wá ní wọ́n jí mọ̀lẹ́bí Adélabú gbé astagafurula kọ́lọ́run dáríjì mi mo ní Ọlọ́run ṣeun yes ó gbọ́ dáadáa lẹ́nu mi gbólóhùn tí mo wí ni pé Ọlọ́run ṣeun ẹ̀ tí wọ́n bá wò mí tí wọ́n bá èmi ọmọ bá yín fọ̀rọ̀ pamọ́ ìdí tí mo fi sọ pé Ọlọ́run ṣeun ni wípé at least ọkàn àwọn èèyàn tó nífọ̀n tó lè kanna náà káwọn náà fìlì yìí tìyẹn díẹ̀ yes àwọn tí ò jẹ́ kí náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń jẹ́ káwọn sanwó náà tá a san kí náà kú nu ilé wọn kí nǹkan bọ́ sáwọn lẹ́sẹ̀ káwọn náà fìlì ẹ̀ díẹ̀ àwọn tó wà lóyún minister of transportation nǹkan gbogbo àwọn tí ń gba owó kọ́ńtrátì tí wọn ò ṣe títì dáadáa kí táyà tiwọn náà fọ́ kí mọ́tò wọn wọ gbó kán mọ́ kú káwọn náà fìlì ẹ̀ gbogbo àwọn tó politicize insecurity ní Nàìjíríà kí wọ́n jí wọn gbé kí wọ́n jíyàwó wọn gbé kí wọ́n jọmọ wọn gbé kí wọ́n má pa wọn o kàn sanwó rọ̀gùnrọ̀gùn kan fi béèlì ara wọn káwọn náà fìlì ẹ̀ ìsàwà nìkan la kúyà ìsàwà nìkan ni kíní ọmọ dọ́dọ̀ wa káwọn kó dọ́dọ̀ tiwọn náà díẹ̀ pápápá ẹ̀bí Adélabú ti yá sáré issue statement ń gbé káwọn èèyàn calm o káwọn èèyàn calm so àwọn security agencies wọ́n ń gbègbèsẹ̀ lọ́wọ́ wọ́n ń sapá wọn lọ́wọ́ ilẹ̀ sọmọdé oko ló ń láyà ọ̀mùrí kọ́ ọkọ ti ràn mọ́ ǹjẹ́ ọkọ ti kú ló ń wọ̀wẹ̀ ilẹ̀ sọmọdé oko ló ń láyà bí ọba láyà kọ́ sí yọ̀ wọlé ni náà security agents ọba wà on top of it ńlẹ̀ bá sọ tẹ́lẹ̀ so
lóòótọ́ àwọn èèyàn kan pé ó wà pòlítíkà ìbá wà nọ̀nsẹ́nsíkà káwọn náà tiẹ̀ fíìlì ẹ̀ díẹ̀ sẹ́ẹ̀. Adélabú ò lórí méjì, tísà tí wọ́n bẹ́ lọ́rùn tí wọ́n dú lọ́rùn kò lórí méjì, ọmọ àbúrò Adélabú ò lórí méjì, àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ́nu gbò lórí méjì, àbúrò Adélabú ò lórí méjì, píríncípà ilé ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ kò lórí méjì. Káfígun dígun ìtì tá ń fìlì ń káwọn náà fìlì ẹ̀ díẹ̀ kàn mọ̀ wípé ọ̀run sunkún ẹ̀ lójò ń rọ̀. Sómi ojú ọ̀run ọ̀sáráyé lóore ni. Oore kí la rí jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú wa? I don't know. Mọ̀ bọ́yá ẹ̀yin àgbààgbà lè sọ fún mi kí láǹfààní tá a jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú. Ewúrẹ́ wọn ìgbà tí election bá ń bọ̀ lójú ọ̀nà wọ́n ó di primary ní ìdìbòlugi ara wọn kó lè yà báyìí wọ́n ti ń dì káàkiri. Eléyìí tọ́kan àwa mẹ̀kúnnù ìlú kò tó nǹkan kan bẹ̀ pápápá ẹ má jẹ́ ń gba táìmù yín. Ẹ má gbàgbé o pé mo nílé kan tí mo fẹ́ tà ní GRA extension 3-bedroom flat ni ó wà gated bọ́ọ̀ wà ń bẹ̀ wọ́n ti parí wọ́n ẹ̀jẹ̀ parí ẹ̀ ni ẹnìkan kò tí ì gbé bẹ̀ rí. Ilé lọ́tún ilé lẹ́sì ilé wájú ilé lẹ́yìn ilé tí wà láyìíká bẹ̀. Mo ṣàfihàn fídíò ẹ̀ nú àwọn ètò tí mo ṣe tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ gbé GRA extension ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp 45 million naira ni o ẹ jẹ́ n surprise ẹ̀ fún yín o 45 million naira ni and direct from buyer ni. Kò sí intermediary kò sí pé kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́. N ò sì ní fi ṣíṣì le n ò sì ní gba commission lọ́wọ́ yín débi tí wọ́n gbà kọ́ mẹ́kì. So price tó máa lọ nìyẹn 45 million naira. Bákan náà mọ́tò ń bẹ́ẹ̀ lẹ̀ o. Benz C300, Benz CLS 550, Toyota Corolla Sport, Range Rover Sport, Lexus RS 350. Èyí tó bá wù yín bẹ́ẹ̀ ni ẹ kówó ẹ̀ wá. Now pápápá ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí táwọn ọ̀rẹ́ mi ti ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́rọ̀ o. A kú àtàrà lórí ìkànnì mẹ́kọ́ àfọ̀jísí fi ó ń bọ̀ ó ti dé báyìí o. Ó ti dé. Fídíò tí mo fi ránṣẹ́ yìí pẹ̀lú àwọn píṣọ̀ yìí àwọn OPCR tí wọ́n mú ní mẹ́ẹ̀kọ́ ní ọwọ́ sọmọ́rọ̀ lẹ́yìn ẹ̀ so investigation ti ń lọ lórí wọn bó dẹ̀ ṣe wà yẹn àwọn messenger àwọn kidnapper àwọn bandits ni aṣọ sójà náà wọ̀ according to the report tí wọ́n wá lọ change sí aṣọ yẹn nínú igbó náà káàṣì wọn ní ìmẹ̀ẹ̀kọ́ ní D17 lẹ́yìn D17 nínú igbó náà ti mú wọn pressure ti wà o nǹkan ti wà o ẹ jẹ́ ká fi even though gan èmi gan alára lẹ́yìn
mo wà lórí ọ̀kadà mo suspect àwọn kan báìkì tí mo gbé yẹn báìkì yẹn ò ṣe kíní dáadáa if not ó yẹ kí n lè trace wọn. problem tá a mọ̀ nínú yẹn gbogbo àwọn tí mo rí wọn máa ń ní excuse wọn ò lè ṣe kí wọ́n má ní kíni kí wọ́n má ní excuse báìkì tó gbé dání kò ṣe dáadáa àwọn tèkìtì náà ní báìkì táwọn fẹ́ fi ìgbà táwọn ò fi débẹ̀ wọ́n ti kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà tán bá ti wá kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà sọ́dọ̀ àwọn sọ́jà lòpin ilé ayé sọ́dọ̀ wọn lòpin ilé ayé. So now n tí àwọn tìmẹ̀kọ àfọ̀n yìí ṣe tó bí mi nínú jù àwọn OPC reform àwọn ní OPC reform àwọn ló rí wọn àwọn ló mú wọn tàbí àwọn ni wọ́n mú wọn lọ sọ́dọ̀ wọn. Kí ni ṣe wá lẹ̀ Yorùbá ṣé kò sí ọ̀nà tá a fi lè ṣe hyperbole ni hyperbole simile metaphor hyperbole kò sọ́nà tá a fi lè ṣe hyperbole. Ṣé dandan ni ká capture everything sínú fọ́nrán ni ṣé dandan ni ká ṣàfihàn kí ló dé ẹ rí wọn pé wọ́n ń pààrọ̀ aṣọ ẹ ti mọ̀ pé àwọn èèyàn tá à ń wá leléyìí kí làbọ̀rọ̀ tó máa torí Ọlọ́run kí làbọ̀rọ̀ tó máa polongo káàkiri torí Ọlọ́run at the end of the day kí leléyìí ẹ fáwọn ọlọ́pàá lọ́wọ́ àbẹ́ máa release wọn níbi tẹ́ ẹ gọ̀dé ẹ mọ̀ pé àwọn eléyìí ti rójú yín àbí ẹ mọ̀ pé wọ́n ti mọ bí tẹ́ ẹ mú wọn lọ àbí bó bá wá dọ̀là tán bá sọná sí ọ́fíìsì OPC àrùn yẹn ọ̀hún how will you feel bó o lẹ́ ṣe kí ni tẹ́tùn ṣe because ọmọ ọ̀gbẹ́ni ọmọ kù kí ni yára pọ̀ ọmọ bí àgọ̀ ńdò làwa Yorùbá dà báyìí náà torí Ọlọ́run kò yé mi àgọ̀ ara wa ń peléke sí ni ó kàn yín increase sí lójoojúmọ́ ni àlọ́gbọ́n àtinúdá mọ́ àwọn bàbá wa ló sì lọ́gbọ́n àtinúdá wọ́n jogún ẹlẹ̀ fún wa wọ́n fi ilẹ̀ fún wa àwa la ṣàmúlò ẹ̀. OBCR àwọn olórí wọn nù gbó tí wọ́n ń pààrọ̀ aṣọ sáà ní nǹkan kan mọ́ ni kò sí ìdá ilé fira wọn lára tẹ́gbẹ̀ kí wọ́n máa lọ àdélékù wọn perú ẹ̀ sẹ́ràn káàrò òjìrì ò lágbára kankan máa bí sàmẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ náà ní nǹkan tẹ́ fi kàn wọ́n lára tẹ́ fi gún wọn lára tí wọ́n dárin ẹgbẹ́ wọn tàbí tán nílé délé tí wọ́n kú sójú ọ̀nà torí ọ̀tá lélẹ̀ ẹ ti mọ̀ kàtígóríkálì pé àwọn tẹ́ ń wá lélẹ̀ àwọn tá à ń sọ lélẹ̀ yìí ó dìgbà tán bá tó jẹ́ àwọn ọmọ yín kó lágbára Ọlọ́run nǹkan aburú ò ní ṣẹlẹ̀ sí ní mẹ̀kọ́ àfọ́n o bó bá ṣẹlẹ̀ mi àkàndọ̀rà kòǹkò ò ní sọ́ǹpa ẹ̀ torí Yorùbá ní bọ́lọ̀ bá ti fọ̀tá ẹni hàn ní àbùṣebùṣe Ọlọ́run fọ̀tá yín hàn yín fúnra yín lẹ tún rìlíìsì ọ̀tá yín ẹni kọ́ lọ túnra mú sọ yẹ kọ́ ọmọ tí wọ́n pè ní nígbà tó ọmọ tí wà ò pé sọ yẹ káwọn ó nísinmi gbà táwọn ò nísinmi OPCR ṣé wọn ó tilẹ̀kùn mọ́ ọmọ Fúlàní mẹ́ta mọ́jú wọ́n fẹ́ fà wọn lọ́lọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá ó dẹ̀ sọ fún mi pé kò sí ẹ̀sùn kankan táwọn fi lè detain wọn. àwọn SARS kan lè mú ọmọ yahoo kí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ kí wọ́n lọ dọ́gbọ́n pa síbì kan kò sẹ́ni tó lè mú ajínigbé kó lọ yanjú ẹ̀ síbì kan ẹ mọ́ pákàn dọ̀rọ̀ àwọn kòǹkò ní kọ́ ní nǹkan kan mi ò sọ pé ẹ ṣe nǹkan kan o wàhálà tí yín nìyẹn o nǹkan mú lóṣogbo náà ariwo pọ̀ jù àwọn àgbà ya
náà ń pariwo ẹ má jẹ́ ọlọ́ o kò gbọ́dọ̀ lọ o kò yẹ kẹ́ ẹ jẹ́ ọlọ́ o. má ò gbérò àwọn èèyàn wo làwọn èèyàn báyìí torí Ọlọ́run. ṣé káàárọ̀ òjìrè ń gọ̀ ọ́ sí ni àbá ń gbọ́n sí i. àwọn èèyàn mìíní wá ni o wọn ò bá eré wá o kò ṣeré Moscow ni wọ́n ń sọ o. ọ̀dà. Rasi tí wọ́n pè wá nísinsìnyí wọ́n pèsè ọ́fíìsì àwọn PCR nísinsìnyí tá a sáré lọ wò lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ ẹ̀. ǹjẹ́ rí hand glove tó wà lọ́wọ́ wọn skeleton náà yà sí àwọn hand glove tán yà skeleton sí irú èlé tí Michael Jackson fi jójó trailer yẹn ni gbogbo wọn wọ̀ sọ́wọ́ ẹ̀rí aṣọ tán gbà o ojú iná tó ṣe ń kó sínú nylon padà wọn kó ta láti fi hàn lójú kámẹ́rà wọn tó kó nu nylon padà ẹ gbà lọ wọn kò sẹ́ńtọ́ láyà tí ó gbà lọ wọn tí ó gbé daniels exhibit OPCR náà operate gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ mọ nǹkan tó kàn a kàn rìkọ́ọ̀dù fídíò àdẹ̀ post ẹ̀ sórí social media fídíò táwa post sórí social media kí lẹ ní ká fi ṣe ará Abẹ́òkúta ni kó wá gbèjà yín ní mẹ́kọ́ àbára àlárò ni kó mọ sáré bọ̀ àbára Àbàdàn ni kó wọ́n mọ sáré bọ̀ I don't know. ṣífìlà àwọn náà wà ń lọ sọ́wọ́ ẹ ṣífìlà yín fẹkẹ fún mi. ṣífìlà kan ló jẹ a ní kí wọ́n ṣífìlà gbogbo wọn náà ṣe. Ọlọ́run wá sí. wàhálà ọmọ 14 years wà láàrin. àwọn wàrà kan ó ṣe ṣe kó jẹ́ àwọn tó ń lọ oúnjẹ fáwọn èèyàn wọ̀nyẹn rèé o àbí kó jẹ́ náà. ọ̀ǹgbọ́ dẹ̀ òpònú ayérada ó tún ló ṣeé ṣe ẹlẹ́rìí wọn ń change aṣọ kúrò nínú camouflage sásọ ògbóró wọ́n bá ara tí wọ́n rà tán tó ń bọ́ sẹ́yìn inú igbó wọ́n tó kó sínú camouflage padà dẹ̀dẹ̀rìn ayíra òpònú ayírádá tó ń sọ wípé ó ṣeé ṣe kó já àwọn tó fẹ́ ra oúnjẹ fáwọn àwọn onísùnmọ̀mí. àwọn kìíní ìmúnúròyìn ọmọ ọ̀gbẹ́ni ọmọ kú. ọ̀nà àmọ́ ẹ̀rí hand glove ló wà lọ́wọ́ wọn lọ yìí aṣọ tó ń change nílẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń change nílẹ̀. àgbàlagbà ní sọ̀rọ̀ ńlẹ̀ lẹ́yìn o ẹ máa sẹ́ndì ẹ̀ sí platform ẹ máa sẹ́ndì ẹ̀ ńgbà tán wá sẹ́ndì ẹ̀ kí wá ló wá tó kù. kò sáyè láti fídíò fara gbòòrò. kò sáyè láti fídíò fara gbòòrò. ẹ̀yin àgbà amúmẹ́mùràwé tẹ́ wá ṣe fídíò nínú ilé kí ni ìtumọ̀ fídíò tẹ́ ṣe. ṣé dájọ́ wà tẹ́lẹ̀ sí fáwọn ọmọ ẹ̀ mọ́. sáré ojú àánú wa náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀. àbá ìmọ̀ nǹkan tó kàn àbí ojó ìbẹ̀rù wọ́n bá dẹ̀ lẹ́ẹ̀ láyà ẹ sọ pé ẹ láyà. Rasi tí wọ́n pè wá ní. ẹ lọ́wọ́ àbí jókòó jọ. wọ́n tí wọ́n kó láti ìwòye àwọn ọ̀dọ́mọkùnrin wá sí ẹ̀kọ́ wọn náà lọ sí ẹ̀kọ́ ọlọ́pàá àwọn lè sọ sẹ́yìn 17 wọ́n láti máa change aṣọ aṣọ ìlọ́mọ́ sí ìfọ̀ wọn lábẹ́ wọn tẹ́lẹ̀ àríwọ̀ níjọba ìbílẹ̀ ẹ̀kọ́ àfọlógún state wọn dá wọn dúró bẹ̀rẹ̀ sí ní investigate àwọn náà ń jẹ aṣọ wọn. now ọ̀gá wa OPC reform tó lóun ó láwọn làwọn dá wọn dúró àwọn làwọn investigate wọn investigation kí ni wọ́n ṣe investigation kí ni wọ́n ṣe ok ti Adébáyọ̀ Adélábù àbúrò rẹ̀ nǹkan yẹn kidnap of Chief Adébáyọ̀ Adélábù sister and her twin sons family appeals for calm
as security agencies commence investigation. The family of Chief Adebayo Adelabu, former Minister of Power and leading gubernatorial aspirant of the All Progressive Congress APC in Oyo State, wishes to formally confirm the unfortunate kidnapping of his younger sister, Mrs. Olaide Busayo Adegoke John Paul, alongside her twin sons, Peter and Paul, in the early hours of Wednesday, June 3, 2026. Mrs. John Paul, age 43, was reportedly abducted by armed gunmen at about 7:30 a.m. while on her way to drop her children at school in Ibadan. The abductors also forcefully took away her 12-year-old twin sons, who were with her at the time of the incident. Mrs. Olaide Busayo Adegoke John Paul is the youngest of the 5 children of Mrs. Olufunmilayo Aduke Adegoke Adelabu. Until her voluntary retirement last year, she has served meritoriously at both the Central Bank of Nigeria and First Bank Pension Consortium. Over 43 years. Over 43 years, he retired. At 43, which is the Central Bank of Nigeria. At the First Bank Pension Consortium, over 43 years. It's okay. She has served. Okay. Following her retirement, she relocated to Ibadan with her children while making preparations to eventually join her husband, Mr. John Paul, who had earlier relocated to United States of America. As you continue lolili, remember ti jaja mbonu ibi dan wa wo juwo seyin ara Ibadan ni pe be ba to resi awon Ibadan lola ege. Immediately the incident was reported, all relevant security and law enforcement agencies were duly contacted. We are pleased to confirm that security operatives have swung into action and preliminary investigations have commenced in earnest. Efforts are currently ongoing to ensure the safe rescue of the victims and the apprehension of those responsible for this heinous crime. Chief Adebayo Adelabu and the entire family are deeply distressed by this tragic development, but remain hopeful and confident in the capacity of the security agencies to secure the safe release of Mrs. John Paul and her children. The family respectfully appeals to members of the public to remain calm, avoid speculation, and refrain from circulating unverified information that may jeopardize ongoing security operations. We also solicit prayers and support from well-meaning Nigerians during this difficult period. Ẹlẹ́rù ní ó gbé nǹkan ẹ̀, ẹ̀yin ni ẹ gbàdúrà fẹ́ bí yín, kálukú ní gbàdúrà fẹ́ bí ẹ̀. Àwọn tí wọ́n jí kó nínú tán jí kó lè ṣẹlẹ̀, wọn ò sọ fún fámìlì yín kan wá bọ̀ gbàdúrà. Adelabu ti lọ kí wọ́n bẹ̀. So Ọlọ́run ṣe wọ́n ní rírí o, Ọlọ́run ní jẹ́ kẹ́nìyàn kó rí jàǹbá o. So okay, well-meaning Nigerians during this difficulty period. Agbájélú bàbá ẹ̀ lóògùn fàfà ní ẹbí wọn nìkan ni o. Kò sẹ́ńtì kò ní tọ́kẹ́ nìkan kan pẹ̀lú ẹbí ẹ̀ nìkan kan o. We further urge anyone with useful tó bá jẹ́ àwọn tálíkà bí mẹ̀kúnnù nísìn, àwa náà ó sàrí àásùgbà wọn torí ẹgbẹ́ ẹ̀yẹ lẹ́yẹ wọ́tọ̀. We further urge anyone with useful information that may assist security agencies in their investigation to promptly report such information through the appropriate channels. The family will continue to cooperate fully with security authorities and will provide further updates as events unfold. Thank you. Signed, Comrade Femi Awogboro, Media Aid to Chief Adebayo Adelabu, June 3, 2026. Ọlọ́run ṣe wọ́n ní rírí. Ọlọ́run jẹ́ kí gbogbo abiyamọ jèrè ọmọ wọn lágbára Ọlọ́run. All right. Wọ́n ti pa driver yẹn sínú mọ́tò. Ẹnìkan náà kú lẹ̀lẹ̀.
ọkùnrin tí ń pariwo oúnjẹ wọn bá gbẹ́sẹ̀ kan dúró wọ́n ti yìnbọn fún lẹ́sẹ̀. wọ́n ti yìnbọn fẹ́ni ẹlẹ́ni lẹ́sẹ̀. kò sí ìròyìn rere kan tó ti Nàìjíríà wá lójúmọ́ mọ́. ìròyìn aburú, ìjínigbé, ìfẹ̀míṣòfò, wọ́n ti káwọn ọmọ kan o, wọ́n ti já àwọn èèyàn kan gbé o, wọ́n ti lọ kọlù àwọn kan o. ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́ nù. níjọ́ wò lásìmí eléyìí torí Ọlọ́run. ìjínigbé every blessed day. àwọn Fúlàní lónìí, Fúlàní lọ́la bí ẹ̀kan àpọ̀kọjẹ. a dẹ̀ ń rí wọn o, a dẹ̀ ń gbọ́ wọn o, a dẹ̀ ń fura sí wọn, a dẹ̀ sọ nǹkan kan. bí orin Ọ̀làndó Ọ̀wọ̀, mo ti dé, mo dé sí wọn lọ́rùn rẹ́pẹ́tẹ́tẹ́, wọ́n ti dé, wọ́n dé sí wa lọ́rùn rẹ́pẹ́tẹ́tẹ́, á jẹ́ mú kò mí ẹ̀. wọ́n ti pa dírẹ́bà ilé ìbẹ́ o, wọ́n láftọ̀ onígàrí, n ò lè play ẹ̀ mọ́ o, mi ò lè play lẹ́yìn mọ́ o. now nílùú kan ní Gombe, ọkàn mi sọ pé gbogbo àwọn ọkùnrin wọn ló ti di ọdẹ, gbogbo wọn náà gbébọn pàtó dání. kò sí play torí wọ́n ń yìnbọn sókè, wọ́n ń yìnbọn rẹpẹtẹ. YouTube ò sì fẹ́ gbogbo eléyìí o. so fídíò àwọn bandit náà mo rí lọ́wọ́ ẹ o, mo ní lọ́wọ́ ẹ o, táwọn eléyìí ń tò rẹpẹtẹ. ọ̀gá wọn ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, kálukú wọn ló gbébọn ẹ̀ dání. àwọn olórí burúkú kan sọ pé nílẹ̀ Yorùbá àwọn ò gbọ́dọ̀ gbébọn dání, a gbọ́dọ̀ defend ara wa. Ọlọ́run fìyà jẹ yín o. original ọmọ Fúlàní tán mú yìí nísìnyí ọkàn wò bí innocent ni o. ẹ ń gbọ́ wèrè kan tó ní kán má nà wọ́n o, ẹ má nà wọ́n o. Yorùbá ayé yín rè lóde. bó bá jọmọ Yorùbá ẹgbẹ́ yín ni ẹ ti pé kí wọ́n lù pa, ẹ ti máa béèrè táyà. wọ́n tún fẹ́ nà wọ́n, wọ́n tún ní kán ẹ má nà wọ́n o, ẹ má nà wọ́n o. bó bá jọmọ Yorùbá ló jí gàrí 50 naira ẹ ti fẹ́ lù pa síbẹ̀. gàrí 50 naira ẹ mọ̀ pé bí ń pa ni o, ẹ ti fẹ́ lù pa bẹ̀. ọmọ Fúlàní lélẹ̀ o, ẹ rí ọta àbọ̀n lọ́wọ́ wọn o, ẹ gba idà lọ́wọ́ wọn o. kò sẹ́ni tí ó ní ọta àbọ̀n tí ò ní níbọn o. ẹ béèrè ibi tán gbébọn sí o. ẹ tún ní kán máa ń nà wọ́n. wọ́n ti dán bíi 4 jókòó sílẹ̀. wọ́n mú yẹn tó fi ṣe bẹ́ẹ̀ tí ọta àbọ̀n ni. ẹ tún ní kán máa ń nà wọ́n. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Hey. sábàdó náà ń dà lé àbọ̀ká bàbá ní ilé náà ti rí ọta àbá rẹpẹtẹ. mo ti mọ̀ pé inú ti rí jàre, àmọ́ òwúlẹ̀ jẹun tó pìlẹ̀ ẹ̀. ok aṣòfin kan wá sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun. My name is Bamidele Salam, elected by the people of Ede North, Ede South, Egbedore, Jigbo Federal Constituency of Osun State. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning. But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Mr. Speaker, for reasons we all know, most of the children of those of us who are in leadership position today please attend private schools. Some of them outside of the Federal Republic of Nigeria because reality. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé ọmọ mẹ̀kúnnù, ọmọ tálíkà ni wọ́n. àwọn táwọn wà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin kò sí ọmọ àwọn ní public school. a majority of them wọn ò tiẹ̀ sí Nàìjíríà rárá. reality. Can afford it. The children of the poor, the children of the laborers, the children of the teachers, the children of the carriers of wood attend public schools
and we cannot afford to close our eyes to the realities of the dangers that their children and the teachers face today in Nigeria. And I want to suggest, Mr. Speaker, that part of the resolution of this motion should be the need for the federal government of Nigeria to create a special force, a special security architecture specifically designed for the school system. Many countries of the world that face similar problems devised creative means of protecting their schools. There was a time, Mr. Speaker, that the Nigerian Civil Defense Organization had a school security system. And I'm saying it on good authority that committee, that body that was set up by the civil sector, by the Nigerian Security and Civil Defense Corps, was never funded for the period of its existence. Of course, mo ti sọ sẹ́yìn wípé a máa ń nowó nígbà náà àwa náà máa ń sọ́lé ìwé àwa àtàwọn civil defence voluntary organization wọ́n pè wá ń gbà náà paramilitary wọ́n pè wá ń gbà náà à ń ṣe sọ́jà à ń sọ ọlọ́pàá ṣùgbọ́n àwọn ọmọ iléèwé ń gbélé ìwé dáadáa aburú kankan ò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn kò sẹ́ni tí jí student gbé àgbowó lé lórí nígbà náà but à ń ṣe tayọ̀tayọ̀ nígbà náà tọ́ra wa bílí ìpáwà ti jáde secondary school báwọn ọmọ ẹ̀ṣẹ́ ń roam káàkiri street nǹkan àláìkẹ́ school dẹ̀ invite wa a dẹ̀ jẹ́ wọn a dẹ̀ bá wọn ṣe láàrin píríọ̀dù kan to the extent pé ìbẹ̀rù yẹn ò jẹ́ kán lè jáde mọ́ ńgbà tá àti ẹ̀ṣẹ́ mọ́ rárá ìyẹn túmọ̀ sí pé gbogbo àti civil defence náà federal government ò tí ì fọwọ́ sí wọn nígbà yẹn gbogbo á jẹ́ voluntary organization ntọ́ jẹ́ kí wọ́n welcome àwọn gbà yẹn tí wọ́n fi welcome àwa máa no wọ̀ ní pé ọmọ kéékèèké pọ̀ láàrin tiwa kò sọ ọmọ kékeré láàrin àwọn civil defence kó tó di pọ́n jẹ́ kán máa gbébọn. I think it is high time that we looked at this problem in a very, very urgent manner and provide adequate security for all schools. I disagree with those who say that we cannot protect all schools. If we can protect the thousands of public office holders in Nigeria, we can protect the children of the poor who attend our public schools, protect the teachers. And on these incidents that happen in Oyo State, I say that the government needs to be more proactive, needs to be more reassuring in a manner that will not allow the problem to fester more than what, and provide comfort to the victims of this attack. I sympathize with the government and people of Oyo State. I sympathize with other children in that part of the country that are in captivity at the moment. And I pray that we will have the courage, the determination to do the right thing within the shortest possible time. Thank you so much, Mr. Speaker, for this opportunity. Okay o. Kí ló dì mọ́ra? Kí ló dì mọ́ra? Asámi ló wà lọ́rùn ẹ̀. Ó ní mọ́tò mọ̀kánìkì. Now ńgbà tí wọ́n mú èèyàn ọwọ́ camouflage sọ́jà sísàlẹ̀ ẹ̀wù tọ́wọ̀ sókè oríṣiríṣi ẹ̀wù ni kì í ṣe ẹ̀wù bíi mẹ́ta gan nínú àwọn ẹ̀wù yẹn aṣọ àmọ̀tẹ́kùn bẹ́ńbẹ́ ẹ̀dẹ̀ mú àwọn ọlọ́pàá ń wọ̀ wọ́n fẹ́ gbé wọnú mọ́tò kọgbà bí wọ́n ṣe ń kì í nu mọ́tò ní jọ́ dá jáde padà. wọ́n ní ọwọ́ nu mọ́tò fúnra ẹ̀ ló tún palẹ̀kùn mọ́tò dé gan. Well, àkàndọ̀rà ogongo
àìbóníṣu wà dédé egun gbogbo àwọn fídíò tó tẹ̀ wá lọ́wọ́ lónìí nù àwọn tán mú nìbàdàn àwọn tán mú lóṣogbo àwọn tán mú ní Kwara àwọn tán mú níbi àwọn tán mú bẹ̀yẹn oríṣiríṣi fídíò lónìí nìkan ibi tèmi ń lọ lélẹ́yìí. ìgbésẹ̀ wo nìran káàárọ̀ òjìrì ó gbé ṣé bàbá fira wa ṣọdẹ tá à ń dọdẹ nú igbó káàkiri ṣé bá ṣe máa rìkọ́ọ̀dù fídíò náà ní tá a máa pariwo síta irú eléyìí ní ìsìn tẹ ẹ bá so oríṣiríṣi lọ́rùn ẹ bá camouflage ní díẹ̀ id card ẹ̀dà kó mú jáde tó bá jẹ́ sọ́jà ni kò sẹ́ni tó máa jẹ́ sọ́jà tí ó tún jẹ́ àmọ̀tẹ́kùn at the same time. You can never be a soldier and be an àmọ̀tẹ́kùn at the same time. Ewu tó nìkan wọ̀ tó bí mẹ́rin sí márùn-ún. Bá ṣe ń bọ̀ kan ní nkù kan, bá ṣe ń bọ̀ kan ní nkù kan, bá ṣe ń bọ̀ kan ní nkù kan. Ariwo la máa pa, fídíò la máa ṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Àwọn onísùnmọ̀mí ti wọlé o. Bó bá jẹ́ pé ń gbọ́ lókèrè tẹ́lẹ̀ ni mo láǹfààní àti sọ fún wípé a lè mọ iye ìlú tí wọ́n ti wọ̀ nílẹ̀ káàárọ̀ òjìrì lónìí. Kò sẹ́ni tó lè sọ specifically pé iye ìlú báyìí náà ti wọ̀. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún pé wọ́n ti dé sí wa lọ́rùn. We need to be proactive. That is number one. And secondly, we need to use our senses. Gbogbo àwọn ariwo yìí ń fẹ́ pè wọ́n lórúkọ ń fẹ́ sọ pé literacy ní dà wọ́n láàmú. Gbogbo àwọn ariwo kò sẹ́ni tó wà sensitive rárá kò sẹ́ni tó wà rárá. Láti ẹ̀dọ́gbọ́n tán kó ń bẹ̀gbẹ̀ ẹja lọ station ẹ ti rójú ìjà ńlá sa. Débì kan òye èèyàn jàre Ọlọ́run ṣàánú yín jàre ẹ wo ẹjẹ́ máa lọ. Ẹbí ní sùúrù àdédé egun bá pariwo látòní dọ̀la the same thing náà ni. Àwọn èèyàn ò treat ẹ̀ gẹ́gẹ́ bí ogun wọn ò tí mọ̀ pógun ló dé yìí kò tí ì yé wọn pógun ló ti wọ̀ lúwà ẹ̀. Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàánú yín Ọlọ́run bá ran Yorùbá ṣe o Ọlọ́run jí wa kúrò nínú oorun wa o à ń sùn gan. So ìdílé àwọn tí wọ́n jí wọn gbé tí wọ́n gbé bèjì àwọn ọmọ ọlọ́mọ ló dùn ẹ̀mí ń bẹ o ọmọ ọlọ́mọ ọ̀bẹ nìkan kan ṣe o so lágbára Ọlọ́run ṣe wọ́n ní rírí o. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nípò ìjọba àwọn tí ń bẹ nílé ìjọba káwọn náà kán tèsì kíní ọ̀hún bí ṣe rí. Akandọ̀rọ̀ ayékòǹkò àjáwọ̀ àrà ayékòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ kò sí nǹkan tó wùyàn lórí inú ìròyìn tí ń jáde kò sí nǹkan tó wùyàn lórí ń bẹ Ọlọ́run ní fi gbogbo alẹ́ Ọlọ́run wà pẹ̀lú yín.